ìjọba bá wá rí ìkẹsẹ̀ ìgbé lónìí àrí ìkẹsẹ̀ ọmọ mẹ́wàá wá tọ́ wọn alẹ́ pé Pasuma èmi náà wà ń wọ aṣọ tó dáa ṣùgbọ́n lọ èmi náà abẹ́sẹ̀ kẹlẹ́kùnù ẹgbọ́ kò sí tó burú jù tábà wá sí àbá kọ́ skul kan tó wá tóbi pé tá a pè ní orphanage school àwọn ọmọ òrukàn tábà rí pé àwọn ọmọ kan wá yẹjú àwọn adá patílẹ̀ rẹpẹtẹ ìyàwó mi lẹ́kọ̀ọ́kọ́ rí tí wọ́n lè gbé kínní báwo ẹ bá wá pé àfa àkílẹ̀ wa ń bẹ yìí làwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àwọn adúpẹ́ ni bí Pasuma bá wá nílù bàbá wá nílù tó ní gẹ́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  èyí wàá sọ fún pé sórí ìlú rẹ̀ wọ́n náà dáwọ́ tó o bá ti lè dákẹ́ rẹ̀ báyìí torí pé ìta fẹ́ kó jáde ìsúkú àwọn ọmọ òrukàn ni ìwọ náà Ọlọ́run ló wù ọ́ ọ̀rẹ́ ni wù ọ́ ìwọ Pasuma yìí náà Ọlọ́run ló wù ọ́ ìyá rẹ̀ ló wù ọ́ ọ̀rẹ́ ni wù ọ́ bẹ́ẹ̀ yọ̀ bá lè sọ fún mi ó kojú ẹ̀ ọmọ òrukàn ni ọ́ Atọ́síkú. Sọ ọ̀rẹ́ tí ìwọ Pasuma yìí. Ìsìlẹ̀ abúkàjì ìdùnṣáàtì. Níjọ́ tó gbé kọ́dà èkìsà níyà rẹ̀ fi tọ̀. Wọ ìsìnà alákàmí jìlìdì ìbàyí. Nígbà tó ń bẹ kékeré pẹ́pẹ́ sílípàsì lọ́wọ́ àwọn sùn rẹ̀ ìtì ìwà ìkẹtì ìlú tó báyìí. Fọ̀sùnwọ́n lẹ́yẹ̀dí àtọ̀ kàmúlíkà. Wàhálà màkàlì jòló sàálà àrírí. Wàhálà jòló sàálà lè hariri. Ọlọ́run wa gbọ́lá fún ọ nísìn. Ọlọ́run náà làwọn arìtí kíló ìṣe kánì. Afọ olówó tòótọ́ àmọ́ fẹ́ kọ́ bá dá sí skul. Bọ́lá pé 3 million lọ́wọ́ àgbà lọ́wọ́ wa yóò wá fún wa 2 million mẹ́. Bẹ́ẹ̀ni náà bá jọ wájú rẹ̀ pé wa Allah maka jùlọ sàlá hariri. Lọ́mọ̀ká ní jùlọ sàlá lè hariri. Owó ni a lè tí ma fi pọ̀ tí nìyí lọ. Owó náà tún wúlò. Bẹ́ẹ̀ bá wá ní ẹ̀pẹ̀ báwo ló sàtọ́ bá lọ́wọ́ ní ayé nìkan lọ. Tọ́lá àtúnlẹ̀ lè fẹ́ gbé lélẹ̀ ni. Òun náà gbogbo wa ní bá àti sílẹ̀ yóò wà lè kọ́ wọn sáré lẹ́ka náà mọ̀ síbẹ̀. Kò ní kú wa lọ. Ìtọ́wọ́ pé Mùsùlùmí ò fi dàgbà nu.